Ẹ̀yin àgbàlagbà, mo fẹ́ múṣẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀. Kòkòrò inú ẹ̀jẹ̀, iṣẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni mo mú wá. Kò ní bàjẹ́ fún aláṣẹ Elédùmarè. Ojú tẹ́ fi ń wò mí, ojú ò ní fọ́. Lágbára Elédùà. Ẹ̀yin àgbàlagbà, ewé là ń pè ní ewé àsùnwọ̀n òyìnbó. Àsùnwọ̀n òyìnbó. Ewé ni à ń pè ní ewé àsùnwọ̀n òyìnbó. Báwo la ṣe máa ń ṣe? Ewé yìí máa ń so èso kan. Tó bá ti so èso yìí, tó bá ti so, àwọn kinní yìí la máa ń ṣàjọ. Tá bá ti ṣàjọ, á pọ̀, á gbẹ. Tó bá gbẹ, tó bá ti gbẹ dáadáa, à wá lọ̀ bí powder. A máa bò sínú ẹ̀kọ. Ẹni tó bá ní kòkòrò nínú ẹ̀jẹ̀, àwọn ló dáa fún kòkòrò inú ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì ń ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí náà. Ẹni tó bá dí jẹ̀dí bá ń yọ lẹ́nu. A máa ń gbo ewé yìí náà. A máa ń gbo ewé ẹ̀. A máa ń mu. Tó bá gbo ewé ẹ̀, wàá fi iyọ̀ díẹ̀ kan sí. Wàá gbé mu. Ó máa ń ṣiṣẹ́ fún àgbo jẹ̀dí náà. Bọ̀ kòkòrò inú ẹ̀jẹ̀, tó bá ní kòkòrò inú ẹ̀jẹ̀, ó máa ń so èso kan. Èso tó máa ń so, tó bá ti so èso yìí la máa ń sá. Tá bá ti sá, ó máa gbẹ. Tó bá ti gbẹ dáadáa, a wá lọ̀. Tó bá ti kúná bí powder, a wá bù sínú ẹ̀kọ. Tàbí ká bù sọ́wọ́, ká dà sẹ́nu. Tá bá ti dà sẹ́nu, a fi ọtí fi tì í. Ẹ rí i pé ẹ ya ìdọ̀tí kúrò nínú. Àwọn kòkòrò tó wà nínú, ẹ yà á jáde. Àwọn jẹ̀dí tó wà nínú, ẹ fọ̀ ọ́ jáde. Iṣẹ́ yìí dá lọ́pọ̀lọpọ̀. Ẹ gbìyànjú gbogbo ilé. Ẹ gbìyànjú kẹ́ ẹ dánṣẹ́ yìí wò. Kẹ́ ẹ dánṣẹ́ yìí wò. Ẹ gbìyànjú kẹ́ ẹ dán wò. Kò ní bàjẹ́. Orúkọ mi ò yí padà. Ewé ò lópin. Ẹni mọ̀ yóò mọ̀ yìí. Fún àwọn tó ń pè mí, àwọn tó sì ń wá nọ́mbà mi leléyìí 081 04 73 41 20. Kò ní bàjẹ́. Àṣẹ Elédùmarè.